ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tẹ́ ẹ̀ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimat ni oníròyìn yín. NBA Ẹgbẹ Amòfin Naijiria bínú sí Sowore tó pàtẹ ìpàdé akọ̀ròyìn nínú kóòtù. Àkójọpọ̀ ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà, Nigeria Bar Association NBA ti sọ pé ìwà tó lòdì sófin gbáà ni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olóṣèlú Ọmọyẹlé Sowore hù nígbà tó pàdé ìpàdé àwọn akọ̀ròyìn sínú yàrá ìgbẹ́jọ́ ìlú Àbújá ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ NBA Afam Ozigwe fi síta lọ́jọ́rú tó ní ìwà yòówù tó bá tako iyì ilé-ẹjọ́, ṣẹ̀rùbà àwọn amòfin tàbí dí ìgbẹ́jọ́ lọ́wọ́ lòdì sí òfin ẹgbẹ́ amòfin orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde náà fi kún pé kò sí ààyè fún ẹnikẹ́ni láti tàbùkù kóòtù àti pé ohun tí Sowore ṣe kò ṣeé gbàgbé rárá. Wọ́n ní ìwà tó hù túmọ̀ sí dídá omi àlàáfíà kóòtù rú ni. Kí ni Sowore ṣe ní kóòtù gan-an? Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àwọn NBA, wọ́n ní Sowore wọ yàrá ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá náà pẹ̀lú àwọn èèyàn kan tó tẹ̀lé lẹ́yìn tí wọ́n fi ń fi fóònù wọn yà. Wọ́n fi kún pé wọ́n tún gbé àwọn irinṣẹ́ ayàwòrán míì dání pẹ̀lú. Wọ́n kórajọ láti béèrè ohun tó jọ ìpàdé oníròyìn nínú yàrá ìgbẹ́jọ́. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà ṣètò ohun tó jọ ìtàgé tí èèyàn ti fẹ́ sọ̀rọ̀. Lẹ́yìn náà sì ni òun fúnra rẹ̀ wọ yàrá tó wà nínú lọ, tó sì jókòó sórí tábìlì kan tó sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí àwọn ohun tó ń ṣẹlẹ̀ nílùú. Àtẹ̀jáde náà fi kún pé ẹjọ́ Sowore kò sí nínú èyí tí wọ́n fẹ́ pè, bẹ́ẹ̀ ni agbẹjọ́rò kankan kò bá a wá. Èyí ni wọ́n ló di wàhálà nínú yàrá ìgbẹ́jọ́ tó sì di ohun tí adájọ́ àgbà kan Musibau Adetuji San kọ́ lójú láti má ṣe hùwà lòdì sófin yàrá ìgbẹ́jọ́. Ìwà yòówù tó bá tẹ òfin ilé-ẹjọ́ mọ́lẹ̀ tàbí da ìgbẹ́jọ́ rú lòdì sí òfin ẹgbẹ́ amòfin Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde náà wí. Wọ́n fi kún pé lóòótọ́ ni aráàlú lẹ́tọ̀ọ́ láti wá sí kóòtù kí wọ́n sì rí ohun tí wọ́n ń ṣe níbẹ̀. Àmọ́ kóòtù kò túmọ̀ sí pé kí èèyàn wá sọ yàrá ìgbẹ́jọ́ di ibùdó ìpàdé àwọn oníròyìn. Àlàyé Sowore lórí ọ̀rọ̀ náà nínú fọ́nrán tó ṣàfihàn ìṣẹ̀lẹ̀ náà ni Ọmọyẹlé Sowore ti sọ fún àwọn amòfin tó ń bá sọ̀rọ̀ pé kò sóhun tó lòdì sófin láti sọ̀rọ̀ nípa ìdájọ́ nínú kóòtù. Amòfin àgbà náà ṣàlàyé pé ó ti fẹ́ẹ̀ pé 30 ọdún tí òun ti ń ṣiṣẹ́ agbẹjọ́rò bọ̀. Òun kò rí ẹnikẹ́ni kó máa ṣèpàdé oníròyìn nínú kóòtù rí. Agbẹjọ́rò náà sọ pé amòfin àgbà ni òun, ìyẹn San. Sowore náà sì fèsì pé agbẹnusọ àgbà fún àwọn aráàlú ni òun náà, Senior Advocate of the Masses. Amòfin kọjú sí àwọn akọ̀ròyìn, ó ní yóò dáa kí wọ́n gbé ìpàdé wọn lọ síta, ṣùgbọ́n Ọmọyẹlé Sowore tún sọ pé agbẹjọ́rò náà kò lè sọ pé kóun má bá wọn sọ̀rọ̀ nígbà tóun sì ń dúró de adájọ́ lọ́wọ́. Nígbà tó jẹ́ ọ̀rọ̀ tó kan àlàáfíà lòun sọ, ó ní tí DSS bá dé tó ti géètì kóòtù pa, àwọn amòfin kò ní sọ̀rọ̀, òun ni wọ́n pa ohùn mọ́ agogo rẹ̀ lẹ́nu. Sowore sọ pé agbẹjọ́rò náà hùwà ìkọniláyàjẹ fóun ni. Ó fi kún pé òun kọ sínú yàrá agbẹjọ́rò fún ìdí èyí kò láṣẹ láti lé òun jáde. Bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ náà mọ́ra wọn lọ́wọ́ kó tó di ọjọ́ kejì tí NBA fi àtẹ̀jáde tó korò ojú sí ìwà Sowore síta. Àwọn NBA dúró lórí òfin tó de ìwà náà. Wọ́n sì ní kí gbogbo ilé-ẹjọ́ túbọ̀ rí dájú pé àwọn èèyàn tẹ̀lé òfin bó ṣe yẹ. Kí ni èrò aráàlú lórí ọ̀rọ̀ náà? Yàtọ̀ sí àwọn NBA tó korò ojú sí ìwà Sowore, ọ̀pọ̀ aráàlú àti àwọn èèyàn tó mọ̀ nípa òfin kóòtù ni wọ́n sọ pé ìwà tó lòdì sí òfin kóòtù ni Sowore wò. Ọ̀pọ̀ èèyàn tó ń dá sí ọ̀rọ̀ náà lórí ayélujára ló ń fi ìdí rẹ̀ múlẹ̀ pé kóòtù kì í ṣe ibi tí èèyàn yóò ti máa hùwà bó ṣe wù ú, nítorí
nítorí òfin tó de ìwàsí pọ̀ ní kóòtù gan-an. Lára òfin bẹ́ẹ̀ ni èyí tó ṣẹlẹ̀ sí Sowore yìí tí í ṣe pé èèyàn kò gbọdọ̀ ya àwòrán nínú kóòtù. Ká má ti sọ pé kí onítọ̀hún pàtẹ ìpàdé kankan. Ọ̀mọ̀wé Ahmed Isau, ọ̀kan lára àwọn tó ṣàlàyé ìwà tí Sowore hù, sọ pé ìwà tó lòdì sófin ló wù ó. Nínú àtẹ̀jáde tí ọ̀mọ̀wé Isau kọ ló ti ní bí kóòtù ti lè jẹ́ ààyè tí aráàlú lè wọ̀ kì í ṣe ibi tí èèyàn ti ń pàtẹ ìpàdé rárá. Ó ní bí ààyè bá wà fún èèyàn láti sọ̀rọ̀ kì í ṣe bí kó sọ yàrá kóòtù di ibi ìpàdé oníròyìn kódà bí ìgbẹ́jọ́ kò bá sí. Ọ̀mọ̀wé Isau sọ pé àwọn ìwà tó máa ń dín iyì òfin kù ní irú èyí tí Sowore hù yìí o. Ibi tí wọ́n bá ti ń fọwọ́ pa idà òfin ló sì ti máa ń wáyé bó ṣe sọ. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.